ìrètí pín fọ́pọ̀ náà orí ọ̀wẹ́rẹ́ ṣàánú mi Jésù Kristi alágbára nù mí lómi jẹ́nu Jésù kọ́rọ̀ mi ó yọrí ayé ti rò mí pín gbọ́nà ìyanu yọ ọ̀tá ti rò mí pín gbọ́nà ìyanu yọ o àwọn Fúlàní ti rò wá pín gbọ́nà ìyanu yọ ọ̀tá ti rò Yorùbá pín gbọ́nà ìyanu yọ ọmọ Yorùbá mú láyọ̀ láti kéde ẹ̀ fún yín pé ìròyìn ayọ̀ eléyìí ó kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àṣé ó ní ohun tí Ọlọ́run ní fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàṣe kó tó di pé bàbá yìí àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti jọ sọ̀rọ̀ síra wọn rí nígbà kan kó tó wá di pé wọ́n wá di tímọ́tímọ́ tipẹ́tipẹ́ tìrán ìkùnmọ́ arúgbó àwọn ọba tí wọ́n ti sọ pé ẹ lọ mú Sunday ẹ filẹ̀ kó tó di pé wọ́n wá dúró tì í gbogbo ọba tó ti dàbí pé olóyè Sunday ti sọ̀rọ̀ sí tí wọ́n wá di ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ tí wọ́n mú gẹ́gẹ́ bí ọmọ ẹ bọ́ bí ẹ wá gbọ́ àṣírí tó wà ń di ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá pàdé láti bẹ̀rẹ̀ títí dé òpin òun ni kẹ́ ẹ farabalẹ̀ wò ẹ gbọ́ torí pé lórí eléyìí fídíò eléyìí kọjá bẹ́ẹ̀ ẹ wá gbọ́ àṣírí ńlá tí màmá wa yìí tú látọ̀dọ̀ Olódùmarè àti ìbá wọn pàdé lórí ìkànnì yìí fódìdí ọdún kan wọ́n ṣẹ̀ṣẹ̀ tún padà wá wípé ohun tí Ọlọ́run wá sọ fún wọn gbogbo ẹ̀ náà wá túlẹ̀ kò gùn púpọ̀ àmọ́ ẹ farabalẹ̀ wò ó ẹ gbọ́ ṣé ìrètí tún wà fún Yorùbá Nation bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nínú fídíò yìí lẹ́ẹ̀ tí mọ̀ kí ni ìdí tí olóyè Sunday Adéyẹmọ tó fi gbọ́dọ̀ bólóṣèlú ṣe àbí kò gbọ́dọ̀ bá a ṣe ni ẹ gbọ́ dáadáa báyìí kí ló máa ṣẹlẹ̀ sí ìrù ẹkùn àwọn ọba wo ló máa dúró tí olóyè àwọn wo ló máa jáde tí màmá sì sọ kàtígóríkàlì tó sì dárúkọ wọn ẹ farabalẹ̀ wo fídíò yìí kẹ́ lè mọ̀ gbogbo bó ṣe ń lọ nígbà wo gan ló máa yá ta ni Bọ́lá Ahmed Tinubu àti bo ẹ ẹ wo àṣírí ń bẹ nínú fídíò yìí tó kọjá òye tèmi gan pàápàá ẹ bá ń farabalẹ̀ wò ó tó bá jẹ́ gbà àkọ́kọ́ bá ń subscribe ẹ bá ń share ẹ bá ń like ẹ bá ń comment ẹjọ́ máa pọ̀ gidigidi ẹ ń ṣó bẹ́ẹ̀ àkókò àwọn wòlíì pẹ̀lú màmá wa prophetess Afọláṣadé Ọ̀ṣùntólú màmá yìí jẹ́ ká kó máa yé wa wípé ní gbogbo. TV Pavilion ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ọmọ Yorùbá ẹ ṣé tẹ̀ ń wò wá. ni mo fi bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa àmọ́ gbọ̀ngàn àmọ́ nǹkan tó ń lọ mọ́ ọ̀rọ̀ Yorùbá ò tẹ̀ wá yé wa mọ́ mo ní Olúwa ṣé kò sí Yorùbá Nation mọ́ ni torí pé a gbọ́ wípé ẹni tí a fi ṣe aṣíwájú nígbà náà fún Yorùbá mo ló ti lọ join ní bàbá Tinubu ó ti lọ join ní àwọn olóṣèlú ó ti wà nínú ẹgbẹ́ APC ṣé pé bí Yorùbá ṣe máa wọlé nìyẹn Olúwa kí ni nǹkan tó ní fún wa gangan lórí ọ̀rọ̀ Yorùbá ṣé Yorùbá Nation sì wà láàyè ṣá àbí kò sí ọ̀kan níbẹ̀ mọ́ mo gbàdúrà yẹn títí ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ó ní kí gbogbo wa mo wá gbóyè ó sọ pé dúró dúró sàrọ̀ dúró máa ṣe kún orin yẹn ló jáde ní ọjọ́ náà wípé ká ní sùúrù o ó nítorí pé àkókò tí òun fẹ́ parí iṣẹ́ òun ó ti súnmọ́ etílé wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá pé ṣùgbọ́n nígbà tí àkókò bá tó aláàgbò máa lù lọ́rùn wípé kí a bọ́ sínú òmìnira wa mo wá gbọ́ yẹn ó sọ wípé ó ní gbogbo ọmọ Yorùbá ẹ má ṣe bẹ̀rù rárá ó ní bí a tilẹ̀ sí ayé nídìí títí tí òkè ńlá lọ sínú ọ̀run tí ìjì ń jà Yorùbá máa dé ilẹ̀ lérí òyìn bá mi sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Olúwa bá mi sọ ó ní ká má ṣe bá ọkàn jẹ́ torí pé ohun gbogbo ló ní àkókò tirẹ̀ bá ní kò burú a tún bá ọ̀rọ̀ Ọlọ́run lọ mo tún béèrè mo ní Olúwa kí ni nǹkan tá a fẹ́ rí ní iwájú
kí nìkan tó wà ń bẹ̀ gbà tẹ́ sọ pé Yorùbá máa wà àárí àmì kankan kí ni nǹkan àmì wo la fẹ́ fi mọ̀ wípé lóòótọ́ ni Yorùbá máa wà láàyè pé a máa fi rí pé Yorùbá máa wà òkè. Ẹ̀mí yẹn bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho ó sọ fún mi wípé ṣé mo mọ̀ wípé Ìgbòho ló ń fi síwájú tẹ́lẹ̀ láti jà fún ọmọ Yorùbá. Ó ní ṣé mo mọ̀ wípé àwọn ogun ayé wọ́n ti rí wípé ó máa ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá láti gbà wọ́n kúrò lọ́wọ́ ogun. Ó nítorí náà ni wọ́n ṣe gbé ogun tì láti lé lọ sí ẹ̀yìn odi. Ó ní lélọ tán lé lọ, ó ní àwọn àtọ̀húnrìn wá inú wọn dùn wípé kò sẹ́ni tó máa gba Yorùbá là. Ó nígbà tó wá lọ inú wọn dùn, wọ́n ráàyè láti máa ṣe iṣẹ́kíṣẹ́ ní ilẹ̀ Yorùbá. Ó ní ṣé mọ̀ wípé èrò Ọlọ́run yàtọ̀ sí tènìyàn, tènìyàn dẹ̀ yàtọ̀ sí ti Ọlọ́run o. Ó nítorí pé àwọn ènìyàn ń sọ ń sìn wípé ọ̀dàlẹ̀ ni Ìgbòho. Wọ́n sọ pé Yorùbá, wọ́n ní Ìgbòho ó yẹ kó dúró kó parí iṣẹ́ Yorùbá. Bí Kánú náà ṣe dúró tí Kánú ò gba owó tí ò gbà kankan. Wọ́n ní ṣé ó yẹ kí Ìgbòho kó ṣe nǹkan tó ṣe yẹn. Ẹ̀mí Ọlọ́run wá ń bá mi sọ̀rọ̀ pé ṣé o mọ̀ pé ìmọ̀ Ọlọ́run ni. Ìyá ni pé ìmọ̀ Ọlọ́run ni pé bẹ́ẹ̀ni kí bó ṣe ń ṣe yẹn bó ṣe ṣe yẹn pé ìmọ̀ Ọlọ́run ni. Torí pé tó o bá ṣe ìmọ̀ Ọlọ́run ó ní òun gangan ìmọ̀ tí wọ́n dìlé lórí wọn ti máa pàdánù. Ṣùgbọ́n òun fẹ́ kí ó ní àfi ẹlòmíì pamọ́ kí wọ́n bá pa ṣáájú ọjọ́ ìbí. ṣáájú ọjọ́ ìbí bẹ́ẹ̀ ni. Ó ní fífi pamọ́ tí wọ́n fi pamọ́ yẹn Ọlọ́run ló fúnra ẹ̀ fi pamọ́. Sunday Igboho láti ìlú Òdìkejì tí wọ́n fi wá padà délé lásìkò yìí pé ibi tí wọ́n wà pé ó ní ìmọ̀ Ọlọ́run nínú bẹ́ẹ̀ ni. Olúwa sọ fún mi pé ibi tó lọ ìlú àjòjì ni. Òun mọ̀ọ́mọ̀ fẹ́ pé kó wà ńbẹ̀ torí pé tó bá wà níbí wọn pa kò sírú agbára tó lè ní torí pé àwọn arábí ti mí ni ẹ̀. Pé ṣùgbọ́n nítorí kó sì máa wúlò fún ilẹ̀ Yorùbá ló ṣe lọ fi pamọ́ káyé má bàa fi pamọ́. Ó ti yé yín náà nígbà tí àsìkò tó tí Ọlọ́run dẹ̀ fẹ́ dá padà wá. Ó dá padà wá sílẹ̀ Yorùbá. Náà àwọn kan máa ń pè mí, àwọn kan pè mí pé ṣó yẹ bí Ìgbòho ṣe ṣe yẹn. Kí ẹni táwọn ti gbẹ́kẹ̀lé mú ni ẹ má gbẹ́kẹ̀lé anybody. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ló dára. Wọ́n sọ fún mi pé wọ́n ẹ̀ ń dá Ìgbòho lẹ́bi. Mo ní ẹ̀ lè dá Ìgbòho lẹ́bi. Olúkúlùkù ló ní ìpè tiẹ̀. Àsìkò ìpè oníkálùkù dẹ̀ yàtọ̀ síra wọn. Mo níṣẹ́ mọ̀ pé iṣẹ́ tó ń wá ṣe ó dáná. Iṣẹ́ wo ló fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá? Ṣebí iṣẹ́ kó gbà wá ni. Ṣebí iṣẹ́ kán mọ́ pa wá ni. Ok, kí ni nǹkan tó wá ṣe ń sìn? Ṣebí náà ló ń ṣe yìí. Ṣebí iṣẹ́ tó fẹ́ ṣe náà ló ń ṣe yìí. Mo ní tí ò bá wá gba òun ipasẹ̀ àwọn olóṣèlú wọlé padà, àwọn olóṣèlú ló máa rán jáde. Mo ní tí ò bá gba ipasẹ̀ wọn wọlé padà, ṣé ẹ mọ̀ wípé Ìgbòho sì máa wà nílùú lọ́hùn tí ò ní lè dé ìlú bàbá rẹ̀. Ẹ jẹ́ ká fi ọgbọ́n sí i torí pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n lélẹ́yìí. Mo bèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé nǹkan tí Ìgbòho ṣe yìí só dáa? Olúwa ní ìmọ̀ òun ni. Ó ní wíwá tó padà wá tí òun ò bá rìn ní ìrìn àjò yẹn wípé kán fi ìmọ̀ yẹn síwájú pé kó padà sí àárín àwọn olóṣèlú kò ní rí iṣẹ́ tó máa ṣiṣẹ́ o. Oníṣòwò wíwá tó wá yẹn láti wá mú ìlérí Ọlọ́run ṣẹ láti gba ilẹ̀ Yorùbá yẹn náà láti jẹ́ pé kí ìgbàlà lè wà fún àwọn tó ń tún fẹ́ pa. Pavilion ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ọmọ Yorùbá ẹ ṣé tẹ̀ ń wò wá. Màmá ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa kú iṣẹ́ rẹ̀ màmá. Ọlọ́run aṣàgbára. Ẹ bá ń fún àwọn èèyàn ládùúrà nínú ilé. Mo ti ń rọ́bà mi ò rí Jésù rí. Mo ti ń rọ́bà
mi ò rírú Jésù yìí rí, kò yípo padà, ó jọba títí ayé, àjíǹde àtìyè lónìí gbogbogbò, mo ti ń rọ́bà, mi ò rírú Jésù rírí. Bàbá ní orúkọ Jésù, Àmín. ní orúkọ Jésù, Àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù, Àmín. ọba àwọn ọba, ọlọ́run àwọn ọlọ́run, ẹ̀mí àwọn wòlíì, alágbádá ńlá tó sọlé ayé ró, Kábíyèsí. bàbá mi ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, Kábíyèsí Olódùmarè. ọba tó ń gbani tó ń lani, aláàánú olóore ọ̀fẹ́, bàbá tó ní wá tó nu ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, Bẹ́ẹ̀ni. ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin, ọba ìṣíwájú àti ìkẹyìn, Kábíyèsí. ọba tó dá ayé àti ọ̀run, tó dènìyàn ní àwòrán ara rẹ̀. Kábíyèsí Olúwa. A dúpẹ́ ní ọwọ́ yín ní òwúrọ̀ yìí, àṣẹ lọ́ba Gbénga, olùgbà ọpẹ́ wa. Àmín. Gbogbo orílẹ̀-èdè wa, àwa dúpẹ́, ọkùnrin ń dúpẹ́, obìnrin ń dúpẹ́, torí ẹni tó bá wà láàyè ló ní ìdí láti ṣe ọpẹ́ fọ́lọ́run. Bẹ́ẹ̀ni. Àwa dúpẹ́ nítorí tí ẹ ṣeun, olùgbà ọpẹ́ wa. Àmín. Ìwé mọ́ sọ fún wa nínú ìwé Sáàmù 118, ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa Bẹ́ẹ̀ni. nítorí tó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Bẹ́ẹ̀ni. Àwa dúpẹ́, a ṣe ọpẹ́ fún olùgbà ọpẹ́ wa. Ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa, gbogbo orílẹ̀-èdè wa pátá, àtọkùnrin àti obìnrin, àti ṣẹ̀ sí ọ, dáríjì wá. Àmín. Olúwa dáríjì wá. Àmín. A bẹ̀bẹ̀ fún àánú, Olúwa fàánú gbà wá. Àmín Jésù. Olúwa fàánú gbà wá. Àmín. Olúwa fàánú gbà wá. Àmín. Lórílẹ̀-èdè yìí Olúwa fàánú gbà wá. Àánú là ń béèrè fún, torí nípa àánú nìkan la fi lè rọ́nà lọ. Olúwa fàánú gbà wá. Àmín. Àwa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ rẹ lórílẹ̀-èdè yìí, ọkùnrin, obìnrin, ọmọdé ní àgbà, Olúwa ràn wá lọ́wọ́. Àmín. A ò lè dá ṣe, a fẹ́ ìrànlọ́wọ́ rẹ, ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọni lọ́fìn ayé. Olúwa gbà wá lọ́wọ́ ogun. Àmín o. Olúwa gbórílẹ̀-èdè lọ́wọ́ ogun. Àmín. Olúwa gba Yorùbá kúrò lọ́wọ́ ogun. Àmín. Olúwa tàn mọ́lẹ̀ fún wa. Àmín. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Olúwa jẹ́ ká rí o. Àmín. Bá wa sọ̀rọ̀. Àmín. Fi gbogbo ìrìn àjò wa lé ọ lọ́wọ́ láti wákàtí tí ọdún náà máa fi parí. Ogun àjálù búburú má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni. Àmín o. Nínú ilé lóko, nírìn àjò Ọlọ́run, ìjì, wàhálà, ìdààmú, Olúwa bá wa dáwọ́ ẹ̀ dúró. Àmín. Orílẹ̀-èdè náà Olúwa jẹ́ kó tù wá lára. Àmín o. Olúwa fi wá lọ́kàn balẹ̀. Àmín. Gbọ́ aláṣẹ ọ̀run. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. tó ẹ̀yin èèyàn nínú ilé, mo mọ̀ pé tí ẹ bá ti rí màmá, ẹ ti mọ̀ pé ẹni Ọlọ́run náà ni wọ́n, tí ṣe pé àwọn náà pe ara wọn bí wọ́n ṣe ń gbàdúrà. Mo sọ fún yín pé ẹ láǹfààní àti pè wọ́n bákan náà lórí ohunkóhun tó bá rú yín lójú, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ yín sì ti ń sọ pé ó ti pẹ́ tẹ̀yìn ti gbúrò màmá náà la tún ti wá lónìí yìí, tí wọ́n ti ṣe. Màmá, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Ẹ dákun, kí ni àwọn, torí láti bí ọgbà díẹ̀ ọpẹ́ tá a ti tún sọ̀rọ̀ gbẹ̀yìn, kí lọ́lọ́run ní fún ìran Yorùbá àti fún gbogbo àgbáyé lápapọ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò tá a wà yìí? Ẹ bá mi wọnú ẹ lọ, ẹ bá mi yànnà náà fún àwọn èèyàn wa nínú ilé. Praise the Lord. Hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Ògo. Gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run ní fún wa ní orílẹ̀-èdè wa àti nílẹ̀ Yorùbá. Rò kó pẹ́ díẹ̀ kí n tó wá láti wá bá wa sọ̀rọ̀. Ó ní àwọn ìdí kan tó jẹ́ kémi náà jáde wá. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣì ń bẹ pẹ̀lú gbogbo wa. Ní àwọn àsìkò tí mo ní láti bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá àti Nàìjíríà, ni mo fi bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, àmọ́ gbọ́ kan, àmọ́ nǹkan tó ń lọ mọ́. Ọ̀rọ̀ Yorùbá ò tẹ̀ wá yé wa mọ́. Mo ní Olúwa, ṣé kò sí Yorùbá nation mọ́ ni? Torí pé a gbọ́ wípé ẹni tí a fi ṣe aṣíwájú nígbà náà fún Yorùbá, mo ló ti lọ join ní bàbá Tinubu. Àwọn olóṣèlú wà ní. Ó ti lọ join ní àwọn olóṣèlú. Ó ti wà nínú ẹgbẹ́ APC. Ṣé pé bí Yorùbá ṣe máa wọlẹ̀ nìyẹn? Olúwa, kí ni nǹkan tó ní fún wa gangan lórí ọ̀rọ̀ Yorùbá? Ṣé Yorùbá nation sì wà láàyè ṣá?
àbí kò sí ọ̀kan níbẹ̀ mọ́. Mo gbàdúrà yẹn títí. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ó ní kí gbogbo wa, mo wá gbóhùn yẹn ó sọ pé dúró dúró sàárọ̀ dúró má ṣe kún. Orin yẹn ló jáde ní ọjọ́ náà wípé ká ní sùúrù o. Ó nítorí pé àkókò tí òun fẹ́ parí iṣẹ́ òun ó ti súnmọ́ etílé. Wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá pé ṣùgbọ́n nígbà tí àkókò bá tó aláàgbò máa lù lọ́rùn wípé kí a bọ́ sínú òmìnira wa. Mo wá gbọ́ yẹn ó sọ wípé ó ní gbogbo ọmọ Yorùbá ẹ má ṣe bẹ̀rù rárá. Ó ní bí a tilẹ̀ sí ayé nídìí títí tí òkè ńlá lọ sínú ọ̀run tí ìjì ń jà Yorùbá máa dé ilẹ̀ lérí. Òyìn bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Olúwa bá mi sọ. Ó ní ká má ṣe bà ọkàn jẹ́ torí pé ohun gbogbo ló ní àkókò tirẹ̀. Bá ní kò burú. A tún bá ọ̀rọ̀ Ọlọ́run lọ, mo tún béèrè. Mo ní Olúwa, kí ni nǹkan tá a fẹ́ rí ní iwájú? Kí ni nǹkan tó wà ńbẹ̀ gbà tẹ́ sọ pé Yorùbá máa wà? Àárí àmì kankan. Kí ni nǹkan àmì wo la fẹ́ fi mọ̀ wípé lóòótọ́ ni Yorùbá máa wà láàyè? Pé a máa fi rí pé Yorùbá máa wà òkè. Ẹ̀mí yẹn bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho. Ó sọ fún mi wípé ṣé mo mọ̀ wípé Ìgbòho ló ń fi síwájú tẹ́lẹ̀ láti jà fún ọmọ Yorùbá. Ó ní ṣé mo mọ̀ wípé àwọn ogun ayé wọ́n ti rí wípé ó máa ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá láti gbà wọ́n kúrò lọ́wọ́ ogun. Ó nítorí náà ni wọ́n ṣe gbé ogun tì láti lé lọ sí ẹ̀yìn odi. Ó ní lé lọ tán lé lọ, ó ní àwọn àtọ̀húnrìn wá inú wọn dùn wípé kò sẹ́ni tó máa gba Yorùbá là. Ó nígbà tó wá lọ inú wọn dùn, wọ́n ráàyè láti máa ṣe iṣẹ́kíṣẹ́ ní ilẹ̀ Yorùbá. Ó ní ṣé mọ̀ wípé èrò Ọlọ́run yàtọ̀ sí tènìyàn. Tènìyàn dẹ̀ yàtọ̀ sí ti Ọlọ́run o. Ó nítorí pé àwọn ènìyàn ń sọ ń sìn wípé ọ̀dàlẹ̀ ni Ìgbòho. Wọ́n sọ pé Yorùbá, wọ́n ní Ìgbòho ó yẹ kó dúró kó parí iṣẹ́ Yorùbá. Bí Kánú náà ṣe dúró tí Kánú ò gba owó tí ò gbà kankan. Wọ́n ní ṣé ó yẹ kí Ìgbòho kó ṣe nǹkan tó ṣe yẹn? Olúwa, ẹ̀mí Ọlọ́run wá ń bá mi sọ̀rọ̀ pé ṣé o mọ̀ pé ìmọ̀ Ọlọ́run ni? Ìyẹn ni pé ìmọ̀ Ọlọ́run ni pé bẹ́ẹ̀ ni kí bó ṣe ń ṣe yẹn. Bó ṣe ṣe yẹn pé ìmọ̀ Ọlọ́run ni. Torí pé tó o bá ṣe ìmọ̀ Ọlọ́run, ó ní òun gangan ìmọ̀ tí wọ́n dìlé lórí wọn ti máa pàdánù. Ṣùgbọ́n òun fẹ́ kí ó ní a fi ẹlòmíì pamọ́ kí wọ́n bá pa. Ṣáájú ọjọ́ ìbí. Ṣáájú ọjọ́ ìbí bẹ́ẹ̀ ni. Ó ní fífi pamọ́ tí wọ́n fi pamọ́ yẹn Ọlọ́run ló fúnra ẹ̀ fi pamọ́. Sunday Igboho láti ìlú Òdìkejì tí wọ́n fi wá padà délé lásìkò yìí pé ibi tí wọ́n wà pé ó ní ìmọ̀ Ọlọ́run nínú bẹ́ẹ̀ ni. Olúwa sọ fún mi pé ibi tó lọ ìlú àjòjì ni. Òun mọ̀ọ́mọ̀ fẹ́ pé kó wà ńbẹ̀ torí pé tó bá wà níbí wọ́n pa kò sírú agbára tó lè ní torí pé àwọn arábí ti mí ní ẹ̀. Pé ṣùgbọ́n torí kó sì máa wúlò fún ilẹ̀ Yorùbá ló ṣe lọ fi pamọ́ káyé má bàa fi pamọ́. Ó ti yé yín. Náà nígbà tí àsìkò tó tí Ọlọ́run dẹ̀ fẹ́ dá padà wá. Ó dá padà wá sílẹ̀ Yorùbá. Náà àwọn kan máa ń pè mí, àwọn kan pè mí pé ṣó yẹ bí Ìgbòho ṣe ṣe yẹn. Kí ẹni táwọn ti gbẹ́kẹ̀lé mú ní ẹ má gbẹ́kẹ̀lé anybody. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ló dára. Wọ́n sọ fún mi pé wọ́n ẹ̀ ń dá Ìgbòho lẹ́bi. Mo ní ẹ̀ lè dá Ìgbòho lẹ́bi. Olúkúlùkù ló ní ìpè tiẹ̀. Àsìkò ìpè oníkálùkù dẹ̀ yàtọ̀ síra wọn. Mo níṣẹ́ mọ̀ pé iṣẹ́ tó ń wá ṣe ó dáná. Iṣẹ́ wo ló fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá? Ṣebí iṣẹ́ kó gbà wá ni? Ṣebí iṣẹ́ kán mọ́ pa wá ni? Ok, kí ni nǹkan tó wá ṣe ń sìn? Ṣebí náà ló ń ṣe yìí. Ṣebí iṣẹ́ tó fẹ́ ṣe náà ló ń ṣe yìí.
mo ní tí ò bá wá gba òwe ipasẹ̀ àwọn olóṣèlú wọlé padà àwọn olóṣèlú ló máa rán jáde bẹ́ẹ̀ni mo ní tí ò bá gba ipasẹ̀ wọn wọlé padà ṣé ẹ mọ̀ wípé Ìgbòho sì máa wà nílùú lọ́hùn bẹ́ẹ̀ni tí ò ní lè dé ìlú bàbá rẹ̀ ẹ jẹ́ ká fi ọgbọ́n sí i torí pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n lélẹ́yìí mo bèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé nǹkan tí Ìgbòho ṣe yìí só dáa Olúwa ní ìmọ̀ràn ni ó ní wíwá tó padà wá tí òun ò bá rìn ní ìrìn àjò yẹn wípé kán fi ìmọ̀ yẹn síwájú pé kó padà sí àárín àwọn olóṣèlú kò ní rí iṣẹ́ tó máa ṣe o oníṣòwò wíwá tó wá yẹn láti wá mú ìlérí Ọlọ́run ṣẹ láti gba ilẹ̀ Yorùbá yẹn náà láti jẹ́ pé kí ìgbàlá lè wà fún àwọn tó ń tún fẹ́ pa nígbà tó dẹ̀ ti dé ìsìn pé iṣẹ́ tí Ọlọ́run rán náà lọ́lọ́run rán tó ń ṣe òun náà ló sì ń ṣe iṣẹ́ yẹn náà ló ń ṣe ṣé tó bá sì wà lọ́hùn-ún yẹn ẹ mọyì ẹ̀mí tó ti máa sọnù nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láyé ìka mọ̀ mọ̀ wípé Ọlọ́run mọ̀ sí nígbà tí ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi bẹ́ẹ̀ pé kẹ́nikẹ́ni má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ pé torí pé ìdájọ́ tẹ bá ṣe fọ́mọ nìkejì la máa fi ṣèdájọ́ yín pé kó má ṣe dá Ìgbòho lẹ́jọ́ rárá o ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ ni kò tí ì lòdì kò tí ì lòdì sófin Ọlọ́run kò dẹ̀ tún lòdì sí òfin Nàìjíríà bẹ́ẹ̀ni ó ṣe bí Ọlọ́run ṣe rán ni so a máa sọ wípé dáná bí ìrìn àjò tó rìn tó fi ń gba àwọn èèyàn là àwọn èèyàn ń wádìí ọ̀fìn tó wọ́n fẹ́ mọ agbára wo ló ń lò gan wọ́n ní ṣèbí Kristẹni ni kí ló wá dé ibi jùjú sáwọn ló ṣèrìbọn mi fún sáwọn ló ṣèrìbọn fún mi ẹ gbà mí so kọ́lọ́ Olódùmarè kó gbà wá lọ́wọ́ ìlara àwọn ìlara kí Olúwa sọ pé ilé ayé yìí kún fún ìlara àti ẹ̀tanú ká máa ṣẹ̀tanú ara wa pé kán lọ yí padà o bí mo ṣe gbọ́ ohun yẹn tán kíní yẹn padà lọ ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi pé àkókò wa ti sún méjì láti gbọ́ orílẹ̀-èdè wa Olúwa sọ fún mi pé tó bá yá kò ní sí Nàìjíríà mọ́ ó ní kò ní sí Nàìjíríà mọ́ ẹ̀mí yẹn wá sọ fún mi pé ṣé mo mọ̀ tún mọ nǹkan tó ń pè Nàìjíríà mo ní mi ò mọ̀ mo sábà pé Nàìjíríà ìlú olókìkí ó ní Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe mú tán fọ́ọ̀mù ẹ̀ ní Nàìjíríà àti aṣọ ògo tó ń gbé fún Nàìjíríà ó ní tí n bá sọ fún ẹ wípé àlàáfíà ìfọ̀kànbalẹ̀ àti ìfẹ́ ni wọ́n pè ní Nàìjíríà. kí ló wá sọ́dà báyìí. ó ní ṣùgbọ́n nítorí ẹ̀ṣẹ̀ nítorí ìwà wa àti ẹ̀tanú àìbìkítà àti ìpànìyàn tí àwọn ènìyàn ṣe tó bí Ọlọ́run nínú òun ló fà á tí àlàáfíà yẹn ò sí mọ́ ìfọ̀kànbalẹ̀ yẹn ò sí mọ́ ó wá di ogun ó wá di ọ̀tẹ̀ níta ni Ọlọ́run gangan ní àlàáfíà ṣùgbọ́n a ti lòdì sí Ọlọ́run lòdì sí òun ni wọ́n ti lòdì sí òun wọn ò ṣe ìfẹ́ wọn mọ́ ìgbà tí a yóò dẹ̀ ṣe fẹ́ mọ́ tó jẹ́ pé tinú wọn nìkan ni wọ́n ṣe èrò ọkàn wọn ni wọ́n mú ṣe ó nítorí ẹ̀ Ọlọ́run bínú gbàtà Ọlọ́run wá bínú ó mú lógò Nàìjíríà yẹn pọ̀ tí mo kúrò ó látọdún 2 àbọ̀ ló ti pín Nàìjíríà ọdún 2 àbọ̀ sẹ́yìn ló ti pín pé kò sí Nàìjíríà mọ́ pé aṣọ lógò Nàìjíríà yẹn kò sí lógò kankan lórí ẹ̀ mọ́ pé aṣọ nìkan ló kù aṣọ white ẹ̀ nìkan ló kù mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run á fi àánú gbà wá o ní orílẹ̀-èdè tá a wà yìí bí ẹ̀mí yẹn ó sọ̀rọ̀ yẹn fún mi wípé kò sí àlàáfíà nílùú Nàìjíríà torí pé kò sí ìfẹ́ bí a bá ní ìfẹ́ ara wa Ọlọ́run àlàáfíà lè sọ̀kalẹ̀
sílùú Nàìjíríà láti fi wá lọ́kàn balẹ̀. Lórúkọ Jésù, Ọlọ́run á dá àṣìṣe wa, á mú àṣìṣe yẹn kúrò, á sọ di ayọ̀ fún wa o. Àmín o. Praise the Lord. Hallelujah. Olúwa sọ fún mi pé Nàìjíríà máa pín. Ó nítorí àwọn àtọ̀húnrìnwá Fúlàní. Ó ní ṣé mi mọ̀ kó ti pín Nàìjíríà already. Ó láwọn àtọ̀húnrìnwá ti pín Nàìjíríà ní wọ́n ti pín láàrin ara wọn, wọ́n ti pín sí méjì. Ìjọba Tinubu ọ̀tọ̀, ìjọba àwọn Fúlàní ọ̀tọ̀. Pé ìjọba méjì là ń lò ń sìn. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ ìjọba méjì là ń lò. Bẹ̀tì ìjọba ti Fúlàní, àwọn ìjọba tí àwọn pín, àwọn náà ti ní pírẹ́sídẹ̀ǹtì. Wọ́n láwọn ológun, wọ́n láwọn tí àwọn náà ń lò. Wọ́n ní náà wọn dẹ̀ rẹ́dì láti tẹríba fún Tinubu. Torí pé wọ́n sọ pé orí àlééfà bíi tí Tinubu wà yẹn àwọn làwọn lé. Bẹ́ẹ̀. So títorí yẹn ń kọ́ àwọn ò lè máa tẹríba fún àwọn tó yẹ kán ṣerú fáwọn. So ní wàhálà tó wà nílẹ̀ sí i. Wọ́n ní náà ìjọba tí wọ́n dẹ̀ ní táwọn ń ṣe ìjọba pàyànpàyàn. Bẹ́ẹ̀. Pé ibẹ̀ làwọn dẹ̀ ti ń rí owó tá fi tọ́jú àwọn ológun wọn. Bẹ́ẹ̀. So wọ́n ní wọ́n dẹ̀ rẹ́dì láti fi ipò yẹn sílẹ̀. Àyàfi táwọn bá lé Tinubu lọ. Nǹkan tí ẹ̀mí yẹn bá mi sọ tí mo tún tají, ìgbà tó dijọ́ kejì mo tún bẹ̀rẹ̀ sí pray. Mo ní bàbá, iṣẹ́ tẹ́ ẹ rán mi tẹ́ ní kí n ṣe yìí, ṣé ẹ fẹ́ kí n ṣí ìsìn continue? Ẹ máa sọ̀rọ̀. Òun yẹn bá mi sọ̀rọ̀ pé kí n lọ, ó ní kí n continue. Ó dáa náà, ẹ fi nǹkan kan hàn mí, kí lẹ fẹ́ fi hàn mí? Mo ní nǹkan kan tí mo fẹ́ sọ nípa rẹ̀ lórí iṣẹ́ tẹ́ gbélé mi lọ́wọ́, pé kó Olúwa kó fà mí hàn. Nígbà tó di ọjọ́ kejì, Olúwa fi ìran hàn mí. Ohun tí mo rí ni pé mo rí bàbá, wọ́n gbé ṣíà sínú ilé kan, ilé ńlá ni. Mo rí bàbá yẹn, ó wọ ṣẹ́rí aṣọ sányán, agbádá táwọn àgbáyé àtijọ́ máa ń wọ̀ yẹn. Bẹ́ẹ̀. Tó máa ń ní ìlà tẹ́rẹ́tẹ́rẹ́ yẹn. Bẹ́ẹ̀. Agbádá yẹn ni bàbá yẹn wọ̀. Ó dẹ̀ dé fìlà abetí ajá. Bẹ̀tẹ̀ lè rojú ẹ̀ nínú agbádá yẹn. Agbádá yẹn wá lọ, ó kún gbogbo inú ilé yẹn. Ó kún gbogbo ibi tí bàbá yẹn wá, agbádá yẹn lọ fẹ́ẹ́. Mo wá wò ó. Ohun tó sọ fún mi ni pé ó ní ẹ má pọ́n ìdìbò 2027 yẹn lé o. Ẹ má pọ́n lé rárá. Ẹ má pọ́n lé. Ohun tó wù ú ló máa ṣe ní 2027. Gbogbo ẹni tó pọ́n lé tó bá gbé sáyà tó gbé gàgàgà, àwa la wà ń bẹ̀, àwa la máa ṣe. Ó ní kí wọ́n má parọ́ tàn ra wọn jẹ. Ó ní ẹni àjọsà náà dà, wọ́n ti kú wọ́n ti lọ. Ẹni àjọsọ ni ó lè dọ́là ká máa rí mọ́. Ṣùkọ́rin yẹn wá nìyẹn. Mo tají padà. Mo wá ní Olúwa. Ẹni ká má pọ́n ìdìbò yẹn lé. Kí ló máa ṣẹlẹ̀ ńgbà náà? Ohun kan bá mi sọ̀rọ̀, sọ fún mi pé ìjì máa jà o. 2027 tẹ́ ń pọ́n lé yẹn. Ìjì máa jà. Ìjì máa pọ̀. Ìjì yẹn á pọ̀. Ó ní ìjì yẹn máa kó ọ̀pọ̀lọpọ̀ lọ. Ṣùgbọ́n kìkì ẹnikẹ́ni tó bá ṣe ìfẹ́ òun ló máa wà. Kóníkúlùkù lọ múra kán di àmùrè wọn báyìí, kán jáwọ́ kúrò nínú iṣẹ́ ibi. Ó lóun fẹ́ jọba nínú ọdún yẹn fúnra òun. Òun fẹ́ wá jọba. Tó ń bá dẹ̀ wá jọba, àwọn tí ò tọ́ láti dé ipò ò ní débẹ̀ o. Àbóyé yín. Ẹlòmíì ti lè máa múra sílẹ̀ pé òun máa gbówó lẹ̀, owó ló máa gbé òun débẹ̀, olówó ò lè gbé wọn débẹ̀. Ẹlòmíì máa wò ó pé dáná agbára ló máa gbé òun débẹ̀, ó lágbára ò lè gbé débẹ̀ o. Wọ́n ní kí n sọ fún bàbá Tinubu, bá mi sọ fún ààrẹ orílẹ̀-èdè yẹn kó lọ máa bẹ̀bẹ̀ fún àánú. Ó ti yé yín. Ó ní ṣe bí ó ní mo sọ tẹ́lẹ̀ wípé kò ní sí ìdìbò rárá
ó ní ṣùgbọ́n mo tún wá rò wò wípé tí wọn ò bá ṣe ìdìbò yẹn Yorùbá nation ò lè jáde torí pé kò sí bó ṣe fẹ́ pín torí pé kì í ṣe 2026 yìí làkọsílẹ̀ pé wọ́n fẹ́ pín Yorùbá nation wọ́n fẹ́ pín Nàìjíríà oníṣò tí pírẹsidẹ̀ntì tí wọ́n bá padà yan pírẹsidẹ̀ntì tó máa wà lórí àlééfà 2027 kò sí nǹkan kan tó jọ mọ́ Yorùbá ó ti yẹ yín wá sọ̀rọ̀ yẹn fún mi mo ní Olúwa kí la máa ṣe kí n sọ fún Tinubu àwọn tó wà lábẹ́ ó ti fi ọ̀tá sọ̀rẹ́ ó ní àwọn tó fi ṣe ọ̀rẹ́ àwọn tó jẹ́ ọ̀tá tó fi ṣe ọ̀rẹ́ yẹn àwọn ni wọ́n bà nǹkan jẹ́ lábẹ́nu fún ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí wọ́n rìn tí wọ́n rò pé owó làwọn máa fi ṣe ó ní irọ́ ni wọ́n pa ó ní gbogbo iṣẹ́ tó ní kàn ṣe kò sí ìtàn ṣe nú ẹ̀ ó ní tara wọn ni wọ́n ń dù so nísìnyí kó la ojú ẹ̀ báyìí kó gbàdúrà kó bí Ọlọ́run àánú torí pé kò lè dá ṣe pé kó rántí pé òun ní Ọlọ́run tó ń gbéyàn dépò kó rántí pé òun ní Ọlọ́run ló lè fàyàn kúrò ńbẹ̀ òun ní Ọlọ́run ló ń fìyàn jọba òun dẹ̀ ń gba àṣẹ kúrò lọ́wọ́ ọba. ẹ pẹ̀lẹ́ mà so kí n sọ fún ààrẹ wa pé kó lọ tọ́jú àwọn aláìní ṣe gbọ́. bẹ́ẹ̀ kó tọ́jú àwọn aláìní. kó lọ tọ́jú àwọn aláìní kì í ṣe pé kó lọ máa gbé ráìsì fún wọn o ẹ̀tọ́ tó bá yẹ fún àwọn aláìní tó bá ń bẹ ní sàkání rẹ̀ kó lọ pàṣẹ kí wọ́n san fáwọn èèyàn. wọ́n lọ fún wọn. nǹkan tó lè mú débẹ̀ nìyẹn o tí ò bá fún àwọn aláìní tí ò fún wọn ní ẹ̀tọ́ wọn nílùú Nàìjíríà yìí káàkiri ẹ̀tọ́ yẹn kì í ṣe lè kó nìkan wọ́n ní gbogbo Nàìjíríà bí tó ti ń ṣe ọba lórí kó lọ fún àwọn aláìní ní ẹ̀tọ́ wọn ó nítorí pé àwọn ìjọba jókòó lé àwọn ẹ̀tọ́ kan mọ́lẹ̀ tí wọ́n rántí ẹnikẹ́ni pàápàá wọn àti ẹ̀rántí ẹnibodè pàápàá pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ bẹ̀tọ́ bá fẹ́ gbé nǹkan ṣe tó fẹ́ dí àlééfà wọ́n lè gbé owó sílẹ̀ fáwọn èèyàn wọ́n bá gbé nǹkan 10 fún àwọn èèyàn pé ẹ pín fáwọn èèyàn wọ́n ní wọ́n máa pín 4 nínú ẹ̀ àwọn máa kó 6 sọ́wọ́ wọ́n wá máa pín nǹkan títì fáwọn èèyàn tí ò lè ká wọn ebi á tún máa pa wọn kán lọ fáwọn èèyàn ní ẹ̀tọ́ wọn tó bá kó fẹ́ débẹ̀ ohun tó ń bá ti rí kó ti fún wọn àlééfà yìí lòun fẹ́ fún pé òun gangan lòun fẹ́ fún oníṣẹ́ rí àwọn àtọ̀rìnwá wọ́n ti múra wípé àwọn máa blọọkì ẹ̀ àwọn oníjó débẹ̀ pé ṣùgbọ́n ìdí tó ń ṣe fẹ́ fún ni pé torí ọ̀rọ̀ Yorùbá torí Yorùbá nation gangan ló ń ṣe fẹ́ fún ní ipò yẹn torí tá a bá wo gbogbo nǹkan tí ayé sọ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí gbogbo àgbáyé ti péjọpọ̀ àti mítìn àgbáyé tí wọ́n ti ṣe wọ́n ti sọ wípé wọ́n ní gbé Tinubu síbẹ̀. bẹ́ẹ̀ni. pé ṣùgbọ́n òun fẹ́ fi hàn gẹ́gẹ́ bó ń ṣe tó torí pé gbogbo àgbáyé wọn ò mọ Ọlọ́run mọ́ ipò àtowó ni wọ́n ń dù ṣùgbọ́n fẹ́ sọ fún wọn pé ẹni tó ń fẹ́ lòun yàn ẹni tó ń yàn ló ń ṣe lógo bó ṣe wù òun ló ṣe fẹ́ ṣe tọdún eléyìí tá a fẹ́ mú yẹn nígbà tí ìdìbò bá kù díẹ̀ Olúwa ní ìjì máa jà ó ní ìjì yẹn máa jà lọ́gán ìjì yẹn dẹ̀ máa pọ̀ pé ṣùgbọ́n òun á dá àwọn tòun sí pé kọ́kọ́ ò ní ṣe Tinubu o kọ́kọ́ dẹ̀ ní ṣe ìyàwó ẹ̀ ṣùgbọ́n kó ṣe ẹ̀tọ́ tóun fẹ́ fún òun kó lọ tọ́jú àwọn aláìní wípé nígbà tí Fáráò wà ní orí oyè tó jọba nílẹ̀ Egypt àwọn ọmọ Ísírẹ́lì wà lábẹ́ ẹ̀ ó ń tọ́jú wọn ó ń fún wọn lóúnjẹ ó ń ṣàánú wọn
gbogbo nǹkan tán fẹ́ ló ṣe fún wọn. Ó ní ṣùgbọ́n nígbà tó yí padà pé òun ò ní tọ́jú wọn mọ́, kò sí àlàáfíà fún mọ́ngbà náà. Àlàáfíà tán nínú ayé ẹ̀, ó fi jìjà, ó fa ìsàn dánwò wò, ó sọ mí wọ́n dẹ̀ jẹ́ wọn rómi gidi mu mọ́, kò sí àlàáfíà nílùú yẹn mọ́. Tó tó di pé òun wá ránṣẹ́ sí pé òun fẹ́ fọwọ́ agbára wọn hàn. Nítorí náà kí ó rántí pé nígbà tí òun gba àwọn ọmọ Ísírẹ́lì kúrò lọ́wọ́ Fáráò tán, Fáráò tún sí àyàlé pé wọn ò ní lọ o. Torí pé tó bá yá sìn, kí Tinubu má rò pé òun ò ní tú àwọn ọmọ Yorùbá sílẹ̀ o. Yorùbá ń lọ o. Yorùbá ń lọ, ó máa kúrò ní abẹ́ Nàìjíríà. Àwọn tó ní Nàìjíríà sì ń bọ̀ wá gba Nàìjíríà wọn. Torí pé Yorùbá kọ́ ló ní Nàìjíríà. So títorí pé ó jẹ́ Yorùbá ló ń ṣe fẹ́ kó jọba lórí àlééfà Yorùbá kán fi lè pín Nàìjíríà yẹn. Wọ́n ní ká sọ fún gbogbo àwọn ènìyàn pé kí wọ́n mú ọ̀rọ̀ ìtanú kúrò, kán mú ìbínú kúrò, kán mú ọ̀rọ̀ aṣọ kúrò, kán mú ìjà kúrò, kán mú ogun kúrò, kí wọ́n padà sílé. Kí gbogbo ọmọ Yorùbá kàn padà sílé, kí wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run, kán padà sílé, kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Tinubu. Kí wọ́n rí wípé Tinubu ló gba ìjókòó yìí. Torí pé tí Tinubu bá gba ìjókòó, ẹ̀mí yẹn bá mi sọ̀rọ̀ pé wà ṣọpẹ́ àwọn Fúlàní yẹn, gbogbo àwọn tó wà ní ìlú lọ́hùn tí wọ́n wá yẹn, wọ́n ti ṣèpàdé pé Tinubu ò ní débẹ̀. Táwọn bá fi lè gba ìjókòó yẹn, Yorùbá ò ní gbóòórùn ìjókòó yẹn mọ́ láyé. Wọ́n á dẹ̀ fi Yorùbá wọ́n fi ṣẹ́rú. Kọ́mọ Yorùbá kankan má bàa jìyà, kọ́mọ bàa ṣẹ́rú. Lọ́wọ́lọ́wọ́ báyìí bí àwọn àtẹnubá jà, jẹ́ kán parí ẹ̀ lÓlúwa wí. Kí wọ́n lọ parí ìjà yẹn, torí pé nǹkan kan fẹ́ kó ṣẹlẹ̀ ní pé táwọn bá da àárín àwọn ọmọ Yorùbá rú pẹ̀lú Tinubu, wọn ní tẹ̀lé lẹ́yìn, wọ́n á tẹ̀ láwọn, àwọn lè ráyè gba ibùjókòó rẹ̀. So kọ́mọ Yorùbá ronú o. Wọ́n ṣọpọlọ wọn lẹ̀. Wọ́n ṣí ọpọlọ wọn lẹ̀ gan ní àkókò yìí. Kí wọ́n tẹ̀lé Tinubu, kí wọ́n dìbò fún, kí wọ́n jẹ́ kí Tinubu wọlé. Ṣé Tinubu bá ti wọlé, wọ́n ní ó máa lo tẹ́nu ẹ̀ o. Ẹ má rò pé 2027 yẹn ló máa pín Nàìjíríà. Olúwa ní kò ní pín lọ́dún yẹn o. Ó máa lo ọdún mẹ́rin rẹ̀ pé. Kó tó pín. Bẹ́ẹ̀ ni, ó di 2031 ní Nàìjíríà kí Yorùbá tó jáde. Tó ẹ̀yin yẹn wá nínú ilé ọ̀rọ̀ rẹ tí ń gbọ́ látẹnu màmá wa Prophetess Afọláṣadé Ọ̀ṣuntolú ti ìjọ Just as God tí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ní mowó. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún àdúrà ìtọ́ni, àbí ẹ bá mi fi ẹ̀mí ṣọ́nà lórí ohunkóhun tí ẹ bá fẹ́. Ó sì dá mi lójú pé Ọlọ́run wọn kì í já èèyàn kulẹ̀, kò ní já yín kulẹ̀. Màmá ẹ tẹ̀síwájú náà rẹ̀. Wọ́n wá ní kí n sọ fún Tinubu pé kí bàbá pírẹsidẹ̀ntì wa Tinubu tó bá ti débẹ̀ kó rí wípé ọ̀rọ̀ Yorùbá ló máa jẹ́ nǹkan tó máa wà lọ́kàn àyà rẹ̀ bó ṣe máa yọ jáde lábẹ́ Nàìjíríà. Pé kó bá ti ń débẹ̀ báyìí ni kó ti máa plan bó ṣe máa pín. Pé torí pé òun lòún gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́, Olúwa ní kí n sọ fún bàbá Tinubu pé iṣẹ́ tó ń gbélé lọ́wọ́ yẹn òun gangan ló fẹ́ kó pín. Tó bá ti débẹ̀ kó pín. Kán fi ojú fẹ́ni tó lójú, kán fapá fẹ́ni tó lápá, ẹ fẹsẹ̀ fẹ́ni tó lẹ́sẹ̀, kí àlàáfíà ó bá lè wà. Pé tó bá ti pín, ìfọ̀kànbalẹ̀ á wà. Ìgbà tó lọ sọ bẹ́ẹ̀ fún mi tán, wọ́n á di bí ọjọ́ kẹta sígbà yẹn, wọ́n tún gbé ìràn kan wá fún mi. Mo bára mi lẹ́gbẹ̀ẹ́ títì. Mo wá rí wípé títì ọlọ́dà ni ó lọ sálálú bí kí wọ́n ṣe títì yẹn, ó ń dán gbinrin. Mo wá rí pé ní ibi ẹgbẹ́ ti bí àárín sẹ́wọ̀n káàárín méjì náà máa ń ṣe welcome to Nigeria sí àbí. Tán bá náà dé country kan, wọ́n ní welcome, wọ́n ṣe bẹ̀, mo wá rí pé ibẹ̀ bí mo ṣe ń wò ó, mo wá rí ibẹ̀ wá dán, ojú ọ̀nà wá ń dán. Wọ́n wá ṣe ibì kan bí ààfin, ẹ̀wọ̀n pé wọ́n ṣe cross báyìí
sí àárín títì yẹn níbi wọ́n ṣe báyìí wọ́n ṣe cross báyìí bí ààfin ọba so wọ́n ṣe kinní yẹn bí ààfin ọba mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà mo ráwọn tó wá sóríṣiríṣi èrò pọ̀ ń bẹ̀ mo rí ológun tó wọ bíi light lemon wọ́n wọ t-shirt lemon mo ráwọn yẹn àwọn yẹn wà bẹ̀ wọ́n rí pé àwọn wá bẹ̀rẹ̀ sí máa pé wọ́n mọ odi wọ́n mọ sẹ́gbọ̀n bí wọ́n mọ odi wọ́n mọ sẹ́gbọ̀n bí àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí kó òkúta wọ́n kó dí àwọn ibì kan níbẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń fẹ́ wọlé wọn jẹ́ kán wọlé mo wá ṣàwòrán pé kí ló ṣẹlẹ̀ ìgbà tí mo wá rí àwọn kan wá kó passport dání passport oríṣiríṣi ni àwọn èèyàn kó dání tó jẹ́ pé mo rí pé àwọn èèyàn tó yẹ pé tó máa fẹ́ wọ bẹ̀ tó bá ní passport dání ò lè wọ ibẹ̀ tí ni máa wo ibi òkè yẹn mo kàn rí pé wọ́n kọ welcome to Yorùbá nation Yorùbá country kí ṣe kọ́ síbẹ̀ wọ́n kọ́ gàdàgbà ni so bí mo ṣe wá rí nínú ọ̀ràn yẹn mo wá dúró gbàtẹ́mi ò fún travel lọ gan ojú kan tí mo wà yẹn náà mo tají sí padà mo wá ní irú ọ̀nà wo lélẹ̀ mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa country wo làwọn èèyàn kó passport dání tí wọ́n ń wọlé tán jáde tán wọlé Olúwa sọ pé tó bá tó àsìkò tó bá ti pín tí Yorùbá bá ti jáde síta Yorùbá máa ní passport tiwọn tó máa fi wọ inú country pé ìpinnu tó ń lọ́wọ́lọ́wọ́ ṣe ń ṣe lọ́wọ́ nígbà tó bá di 2031 ó máa wá sí ìmúṣẹ tó ti yẹ yín so ó jẹ́ àwọn kan tí wọ́n tó fi hàn mí wọ́n wá ní kí n sọ fún bàbá Tinubu bá mi sọ fún pé tó bá ti débẹ̀ gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì tó tọ́ sí Yorùbá ó dá padà sílẹ̀ Yorùbá nítorí pé nígbà tí orílẹ̀-èdè yẹn bá dé kí wọ́n lè rí i pé kó máa fi sọ́kàn gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀mí Ọlọ́run tó sọ fún mi. Praise the Lord. Hallelujah. Onítọ̀ àsìkò bá ti tó pé gbogbo àwọn ọmọ Yorùbá nation gbogbo wa la máa yayọ̀ ìṣẹ́gun pé ṣùgbọ́n ká má rò pé bóyá kò sí Yorùbá wà pé kí wọ́n sì máa kéde ìrere Yorùbá yẹn títí àkókò náà máa tó kẹ́nikẹ́ni kó má ṣe sùn nígbà tí ìyẹn lọ wọ́n fìràn kan hàn mí mo rò pé yóò tiẹ̀ tí ì pẹ́ yóò kọ́ bí last week kọ́ ni mo bá sùn mo bá lọ ya mo bára mi nínú ilé kan mo kàn délé mo wọlé yẹn ni ilé ńlá ni o ilé ẹ̀ tóbi mo ṣe gun step kíní kejì kẹta mo wọlé mo rí èrò gbogbo wọn wọ aṣọ green and white ṣé ń gbọ́ mi sìn. Mo wà pẹ̀lú yìí. Green and white ni o bẹ̀ta sọ stuff ni tó jẹ́ green and white wọ́n wá rán gbogbo ẹ̀ ní the same style ni wọ́n rán ẹlòmíì ṣe sísún síwájú tiẹ̀ ẹlòmíì ṣe sísún sẹ́yìn tiẹ̀ bẹ́ẹ̀ nígbà tí mo máa rí pé àwọn ọkùnrin wàṣọ obìnrin wàṣọ ọkùnrin green and white bí mo ṣe ń wọlé báyìí ìran yẹn lèmi ń wò mo kàn rí pé gbogbo wọn dẹ̀ ń wọ́ jáde gbogbo wọn dẹ̀ ń wọ́ jáde mo béèrè lọ́wọ́ máa kàn pé kí ló dé tẹ̀yìn fi wa aṣọ obìnrin ó ní bó ṣe gbà nìyẹn gbogbo wọn ṣáà lọ bó ṣe lọ gbogbo wọn wá wọ́ jáde tán bó ṣe wọ́ jáde tán mo wá rí kíni mo rí kíní kan lọ́wọ́ mi bí mopping stick bẹ̀tẹ̀ ẹnu ẹ̀ kọ́ọ̀fù báyìí ó dà pé nǹkan tó wà ní etí ẹ̀ yẹn ó tíìkì gan mo wá rí pé ilé yẹn gbogbo rúùfù ẹ̀ ti ní ìjàkáwọ̀ mo wá bẹ̀rẹ̀ sí clean ẹ̀ mo wá fi kíní yẹn mímọ́ bíìgì yẹn mo ti lọ́wọ́ mi mo wá clean everywhere bí mo ṣe ń clean everywhere mo kàn réyàn kankan yọ sí mi ni ó ní kò ṣe o
mo ní yes sir. Ó dẹ̀ wọ ibì kan ó dẹ̀ wú ilẹ̀ ó dẹ̀ wú ilẹ̀ ó wú ilẹ̀ ó wú ilẹ̀ ó wú ilẹ̀ yẹn ó wú já ló bá kó bunch of key rẹpẹtẹ bá kó lé mi lọ́wọ́ níwájú olú àtẹ̀yìn bí mo ṣe gba kí yẹn mo wá kó dání mò ń dúró pé kí ni kí n fi ṣe ẹni yẹn padà wá ó wá mú omi ẹni tó padà wá yẹn kò jẹ́ kí n rójú òun ọwọ́ nìkan ni mo rí wọ́n bu ọṣẹ sí kọ́kọ́rọ́ yẹn toró ti yí yẹ̀pẹ̀ wọ́n bu ọṣẹ sí ó wá bomi sí ọwọ́ ni mo rí mi ìrójú ẹ̀ mo wá ń fọ̀ mo wá ń fọ̀ kíyè mo wá mo fọ̀ kíyè tí tó fi mọ́ nígbà tí kíyè yẹn mọ́ tán mo tají àmọ́ kọ́kọ́rọ́ ìwọ ní ṣe olúwa ó ṣe o mo bá sá bẹ̀rẹ̀ sí ìdùnnú mo á kúnlẹ̀ mo á gbàdúrà mo ní olúwa kọ́kọ́rọ́ tẹ́ fún mi ṣé kọ́kọ́rọ́ ilé mi ni ṣé kọ́kọ́rọ́ mọ́tò mi ni ṣé kọ́kọ́rọ́ ayọ̀ mi tèmi ni ó ní ti Yorùbá Nation ni. Ó ní ṣé mo rí àwọn tí wọ́n jáde kúrò nínú ilé yẹn green and white tí ó ní wọ́n ti sọ Nàìjíríà di òdì ó ní wọ́n ti yí padà wọ́n sọ Yorùbá Nation wọ́n ti yí gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ wọ́n náà yí padà sí òdì pé nǹkan tí ò yẹ kán ṣe náà ṣe ó ní àwọn tó wà ń bẹ̀ yẹn ó ní òun mọ̀ọ́mọ̀ lé wọn jáde nítorí pé wọ́n ti jókòó ń bẹ̀ pé ibẹ̀ ni ilé ẹ̀sìn tàwọn àwọn ò ní jẹ́ kí Yorùbá Nation kọ́kọ́ jáde wọ́n ní ibi ìpínlẹ̀ Yorùbá nìyẹn pé Yorùbá kankan ò ní kò ní wọ́n ní gbúrò ẹ̀ pé ibẹ̀ ni wọ́n ti ń ṣe ẹ̀sìn wọ́n ti ń ṣèpàdé wọ́n ti jókòó síbẹ̀ pé Yorùbá kankan ò lè débẹ̀ pé ṣùgbọ́n òun Ọlọ́run lòun tì wọ́n jáde pé àkókò ti tó ni pé ìtàn ṣe yẹn tó òun ti wọ́n wọn jáde kúrò níbẹ̀ pé kán jáde lọ náà fi lọ lílọ tí wọ́n lọ yẹn ní ibi tí wọ́n gbé kọ́kọ́rọ́ Yorùbá Nation sí áńgẹ́lì tó lọ wí jáde yẹn tó gbé wá sí ayé ni pé láti ṣe àtúnṣe torí bí ò jẹ́ bẹ́ẹ̀ kò sí bó ṣe fẹ́ rí kọ́kọ́rọ́ náà fẹ́ fi ṣí kò sí nǹkan tó lè jẹ́ ọ̀rọ̀ Yorùbá kankan tó máa rí ọ̀nà àgbà wọlé àbẹ́ àbájáde nínú rẹ̀ pé ṣùgbọ́n Ọlọ́run ti dá kọ́kọ́rọ́ yẹn padà pé àtúnṣe ti wà lórí ọ̀rọ̀ Yorùbá so ní ìsìn ilé mi wá ń gbàdúrà pé Olúwa ta la fẹ́ kó fún tó ti yé yín sìn kò tí ì fún mi lé sí. so ọ̀rọ̀ lẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé màmá wa prophetess Afọláṣadé Ọ̀ṣuntólú àwọn ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti bí 40 ìṣẹ́jú ẹ dákun ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ tó yí lójú tàbí fún àdúrà ọ̀dà màmá àwọn nǹkan wo lẹ tún ní fún àwọn ènìyàn wa torí ìjọba torí a rí pé àwọn yẹn gan wọ́n ti dúró láti rí yín. Praise the Lord. Hallelujah. Ó sì kù ọ̀rọ̀ díẹ̀ tí mo fẹ́ kà fún wa. Ó ní kí n sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé 2027 ní ọdún ìdájọ́. Ẹ ti sọ ọ́ lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ ni. Ó ní fún àwọn apànìyàn àtàwọn tó bẹ̀rẹ̀ sí dá ẹjọ́ lódìlódì fún gbogbo àwọn tí ò fẹ́ gbọ́ òtítọ́. Ó wá ní kí n sọ fún wọn o bá jẹ́ pásítọ̀ o bá jẹ́ aláàfáà tó bá jẹ́ wòlíì tó ò fẹ́ àlàáfíà orílẹ̀-èdè ẹ tó jẹ́ pé ibi àti bàtẹ̀ jẹ́ láti pànìyàn ló wà ó ní kí olúkúlùkù kó máa múra sílẹ̀ láti gba èrè rẹ̀ ní 2027. Ó ní láti pẹpẹ ló ti máa bẹ̀rẹ̀ ìdájọ́. Ó ní lẹ́yìn yẹn bí olúkúlùkù bá ṣe tán tí ò nífẹ̀ẹ́ òun ó ní ìjì máa gbá wọn lọ. So lórúkọ Jésù ìjà yóò ní jà wá o. Àmín o. Ó ní kí n sọ fún Àfọ̀njá bàbá yẹn bá mi sọ̀rọ̀ ní bí pé ìgbà tí ìran yẹn tó ń fi ìran yẹn hàn mí lọ́wọ́ mo rí pé èèyàn kan jókòó lẹ́gbẹ̀ẹ́ mi mi ẹ̀rẹ́ ni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó kàn dé kan náà kàn dìde fún un ẹni ẹ dìde fún ọ náà fi hàn mí nínú ìran yẹn ó ní mo fẹ́ bá Àfọ̀njá jà.
à ń jẹ́ bẹ́ẹ̀. ó ní màá fi ìjì ja Àfọ̀njá ní ìmọ̀ ṣé mẹ́tọ́ jábọ̀jà èmi náà sọ ni bàbá àwọn lọ́rùn. ó ní màá fi ìjì màá fi bá Àfọ̀njá jà nǹkan tó lọ́wọ́ sọ ni mò ń sọ fún yín wájú Ọlọ́run àti ìkúnlẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ so ẹni tó bá ń jẹ́ bẹ́ẹ̀ ni kó kíyèsára kọ́lọ́run kó ṣàánú gbogbo wa Ọlọ́run ò ní bá wa jà. Àmín. Praise the Lord. Àmín. ọ̀rọ̀ wa ò ní bí kò ní bọ́ lọ́run nínú o. Àmín o. wọ́n ní ká sọ fún yín pé bàbá Akíntóyè kí bàbá fọkàn balẹ̀ o ó ti gbin iṣu o kó máa jèrè ẹ o torí pé iṣu tó gbìn yẹn ti ń hù lọ́wọ́ ó dẹ̀ ti mú kíní ẹ̀ka sókè ó ní ewu ó máa rúwé ó ló máa so èso tí bàbá yẹn máa jẹ ó ní ibi tí àwọn ọ̀tá dúró sí ni pé àwọn fẹ́ pa bàbá Akíntóyè ṣùgbọ́n wọn lè rí pa ó ní bàbá ti bẹ̀rẹ̀ ó máa parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà pé àwọn ọmọ ẹ̀ ààbò wà lórí wọn pé ààbò wà lórí bàbá náà àwọn Afẹ́nifẹ́re tí wọ́n wà pẹ̀lú wọn bàbá Akíntóyè ó ní wọ́n máa bá délẹ̀ lérí kọ́tẹ́ni Ọlọ́run sọ nítorí pé òun wọnú bàbá yẹn orí pé mímọ́ ni ó ní ayọ̀ ń bọ̀ o kí bàbá má bẹ̀rù o ó lò ti ṣá àwọn ogun fún pé wọ́n ti gbé ogun dìde wọ́n ti wá gbọ̀nà láti fi àìsàn kan fi lé bàbá jáde kúrò níbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn pé àkọsílẹ̀ Ọlọ́run ti dúró o búburú kan kì yóò ṣubú lù wọ́n ó ní bẹ́ẹ̀ ni àrùnkárùn kan kì yóò súnmọ́ ilé wọn ìyẹn náà ní kí n sọ fún bàbá pé kó fọkàn balẹ̀ ẹni tó ṣiṣẹ́ ló máa jẹ́ lórúkọ Jésù Ọlọ́run á ṣàbò lórí wọn àánú Ọlọ́run ní fi bàbá sílẹ̀ èrè iṣẹ́ wọn Ọlọ́run á fi fún wọn praise the Lord ni wọ́n ní kí n sọ fún Ìgbòho pé iṣẹ́ tóun Ọlọ́run gbélé lọ́wọ́ àwọn kan sọ pé kì í sọ Ọlọ́run ló ràn Jésù ló ràn Ọlọ́run ló ń gbéṣẹ́ lé lọ́wọ́ torí ọ̀nà kan náà lọ́lọ́run fi máa ń gbé iṣẹ́ fún àwọn tiẹ̀ ó ní iṣẹ́ tó ń gbélé lọ́wọ́ yẹn kì í ṣe BC nìkan ló ràn sí o ó ti yé yín ó lọ ràn sí gbogbo àgbáyé ni láti ran àwọn èèyàn lọ́wọ́ ó ní ọ̀rọ̀ rẹ̀ ó dàbí bí ẹni tá a rò pé kò lè jẹ́ nǹkan kan ni tó ṣe bẹ́ẹ̀ tó kọ́ ní alárin ni ó ní wọn lè rí kankan ṣe fún o wọn kàn máa lépa ẹ náà ní wọn lè rí ṣe ó ní ṣùgbọ́n òun fẹ́ kó mọ̀ pé gbogbo àwọn tó lépa ẹ̀ wọ́n máa dẹni rẹ̀ sílẹ̀ pé wọ́n máa dẹni ìtìjú kìkì ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ nìkan ló máa ṣàṣeyọrí nítorí yẹn pọ̀ kónkólùkù kó kó ẹnu wọn ní ìjánu torí pé Ìgbòho ibi tọ́lọ́run náà kò tí ì débẹ̀ pé ńgbà tó bá yá sìn òbí tọ́lọ́run náà gangan ibẹ̀ gangan ló fẹ́ lọ jókòó sí pé òun fẹ́ fi ṣe olórí gbogbo àwọn ajagun ó dẹ̀ máa jagun ó máa ja àjàyege ni pé kò sí ewu kankan Olúwa wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run á fà gbogbo kọ́kọ́ ní í ṣe ó máa délẹ̀ lérí ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ nú ayé ẹ̀ iṣu ọmọdé máa jiná fún jẹ torí pé Ọlọ́run nífẹ̀ẹ́ Olúwa yóò wà pẹ̀lú ẹ̀ o Jésù ẹ ṣeun màmá wa ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ àti láti bí ṣẹ́jú díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé màmá wa prophetess Afọláṣadé Ọ̀fọ̀tólú ti ìjọ Just as God àwọn náà lẹ ti ń bá pàdé a sì gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń bá wa sọ bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ rí màmá àgbìyànjú ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún ìbéèrè tàbí ìtọ́ni tàbí àdúrà lákòótán màmá kí ni tún láti fi. ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn ni pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún mi ó ní èrò mi yàtọ̀ fún tènìyàn tènìyàn yàtọ̀ sí ti Ọlọ́run Jeremiah 29:11 ó sọ fún wa ó ní mo mọ èrò tí mò ń rò sí yín o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá èrò rere ni kì í ṣe fún ibi nítorí ìyanu ọjọ́ ìkẹyìn ni torí pé kí Yorùbá bá lè ní àlàáfíà lọ́lọ́run ṣe ń sásọ ó ń ṣe iṣẹ́ ẹ̀ lọ́tún lósì láti jẹ́ pé kó gbà wá là ojú ká àwọn ọmọ Yorùbá tó yẹ ká ti débẹ̀ ẹ wo iye ọdún táwọn ọmọ Ísírẹ́lì fi jìyà ẹ wo ọdún tán fi wà lójú ọ̀nà síbẹ̀ wọ́n dé ilẹ̀ lérí àwọn kan kú sọ́nà o àmọ́yẹ̀mí tó ti lọ
ṣùgbọ́n kíkẹ́ ẹni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé màdèlè ìlérí mi, màdèlú májẹ̀mú mi, màdèlè ìlérí dandan, màdèlú májẹ̀mú mi, bó ti wù kó gùn kó pọ̀ tó màdèlè ìlérí dandan. Tí a bá ti mọ̀ wípé lóòótọ́ a ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tá à ń retí náà, tí a bá ti fi ìgbàgbọ́ sí, a máa dé ilẹ̀ ìlérí, torí pé èrò Ọlọ́run ni pé ká débẹ̀. Èrò Ọlọ́run ni fún àwọn Ísírẹ́lì pé àní máa mú yín débẹ̀ sẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tí ò ní gbàgbọ́ nínú Ọlọ́run ló kú sọ́nà. Ṣùgbọ́n àwọn tó gbàgbọ́ wọ́n délẹ̀ ìlérí. Bó tilẹ̀ jẹ́ pé Fáráò tún dìde àlẹ́ ẹ̀ ní lọ sẹ́ẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn? Ogun Fáráò tún ṣègbè sókun pupa. Àwọn tó lépa ní Yorùbá pé wà ní débẹ̀ Olúwa ní òun máa mú wọn lọ. Ó náà fún wọn ní, ó lóun máa fún wọn ní ìsinmi pé kàn lọ sinmi. Ní agbára Ọlọ́run, èmi àti yín a máa délẹ̀ lérí wa. Àmín. Lórúkọ Jésù yóò sì dára fún wa. Àmín. Praise the Lord. Hallelujah. Ẹ wò ẹ tá bá lọ wo inú ìwé Psalm 34 ẹsẹ̀ 10. Bíbélì sọ fún wa, ó láwọn kìnìún wọn a máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tó ń wojú Olúwa wọn ò ní ṣaláìní ohun tó dára. Gẹ́gẹ́ bí a ṣe ń wojú Ọlọ́run fún ọ̀rọ̀ Yorùbá yìí, bí a bá wojú ẹ̀ títí dé ọkàn wa, ṣé mọ̀ púpọ̀ Ọlọ́run máa sọ wá di ńlá. Gbogbo kan tá a bèrè yìí Ọlọ́run máa ṣe fún wa. Gbogbo kò sí lónìí kò sí lọ́la, ó mú bọ̀ wá dé. Ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́. Ẹni tó bá forí ti dópin la máa gbàlà. Ẹ jẹ́ ká forí tì kí a dẹ̀ tẹ̀lé ìmọ̀ Ọlọ́run. Ìmọ̀ Ọlọ́run ju ti ènìyàn lọ. Bí a bá tẹ̀lé ìmọ̀ Ọlọ́run, a máa débi tó Olúwa tó fẹ́ ká dé. Lórúkọ Jésù yóò sì dára fún wa. Àmín. Ó ní Ọlọ́run ó máa ń dá àwọn ènìyàn tirẹ̀ lóhùn. Àwọn tó bá mọ̀ nípa èrò Ọlọ́run tí wọ́n dẹ̀ tẹ̀lé, ó máa ń dá wọn lóhùn ni. Ìwé mímọ́ sọ fún wa, Psalm 139, 1-2 ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ó máa ń dá wọn lóhùn, dẹ̀ máa sú wọn, ó máa bá wọn ní dá májẹ̀mú pé ẹ má bẹ̀rù, máa mú yín débẹ̀. Ẹni pé májẹ̀mú Ọlọ́run ni pé òun fẹ́ mú wa dé ibi tá à ń lọ. Ẹ má jẹ́ ká ní èrò méjì, torí pé ẹni tó bá ṣiyè méjì kò lè rí kankan gbà lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ká wá ní ìdáríjì, ká lẹ́mìí ìdáríjì ní àkókò tá a wà yìí, torí pé ó ní ká má ṣe di ẹnikẹ́ni sí inú, ká má ṣe bẹ́ ẹnikẹ́ni jà. Ó ní tá a bá ti dáríjì ọmọnìkejì wa, òun náà máa dáríjì wa. Ẹgbẹ́ ìwé Máàkù ó sọ fún wa pé ẹ̀mélòó lọmọnìkejì rẹ̀ lè ṣẹ̀ tó ní dáríjì. Ó ní 70-7 àbí ẹ̀mélòó ni a ti ṣẹ̀ àbí tá tọmọkejì wa ti ṣẹ̀ wá sí tá dáríjì. Àwa sọ pé àní dáríjì, wọn láwọn ní dáríjì Tinubu pé láìláì nǹkan tó ṣe fáwọn lórílẹ̀‐èdè yìí àwọn ò ní dáríjì Tinubu. Àwọn tó ṣe jù bẹ́ẹ̀ lọ ńkọ́, wọ́n dáríjì o, wọ́n dáríjì nígbà táwọn yẹn ṣe kọjá lọ. Kí ni wọ́n gbà ń bẹ̀? Kò sí. N tó wà bẹ́ẹ̀ ni pé ìdáríjì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tábìlẹ̀tì ni. Tá a bá ti dáríjì ọmọnìkejì wa, tá a bá ti rí ọkàn wa máa sinmi tó bá ti dáríjì. Ṣùgbọ́n tá a bá dáríjì, tá a bá ti rí inú máa bí wa. Bí kankan bá ṣẹlẹ̀ sí wa, a mọ̀ sọ pé ẹni ló ṣe mí. Òun kọ́ ló ṣe wá, àwa fúnra wa là ń ṣera wa, torí pé àdáríjì ọmọnìkejì, ẹ jẹ́ ká dáríjì. Tá a bá ti dáríjì, a máa rà àánú gbà. Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa. Yóò sì dára fún gbogbo wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Tó ẹ̀yin yẹn wá nínú ilé ẹ ṣé àdúpẹ́ o. Ó ti ń lọ bí wákàtí kan tí màmá ti fún wa. Bí ọ̀pọ̀ èèyàn tilẹ̀ ń dúró dè wọ́n. Ẹ tún máa bá wọn pàdé lọ́jọ́ mìíràn. Ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lórí ohunkóhun tí ó bá rò yín lójú. Pẹ̀lú fún àdúrà àti ìtọ́ni lórúkọ Jésù. Ọlọ́run wọn kì í já èèyàn kulẹ̀, kò sì ní já èèyàn náà kulẹ̀. Ẹ ṣé o, a tún pàdé. Ó dàbọ̀.